ọkùnrin tí ń bá obìnrin ní àjọṣepọ̀ lójú oorun àti obìnrin tí ń bá ọkùnrin ní àjọṣepọ̀ lójú oorun, ṣé ọkọ ọ̀run tàbí aya ọ̀run ní da àwọn méjèèjì láàmú ni? Ìbéèrè yìí ẹ gbọ́ ìsí rẹ̀ láìpẹ́. Ìyẹn tẹ́ ẹ bá gbé kúrò, tẹ́ ẹ bá wo fídíò yìí látòkè títí délẹ̀, ó yá ẹ máa bá mi bọ̀ lórí ètò. Ìbà lọ́wọ́ Olódùmarè, ọba mi atẹ́rẹrẹ kárí ayé, ọba ńlá tí ń fọba jẹ, ọba mi ẹrù jẹ̀jẹ̀ ní gbogbo ilẹ̀kílẹ̀, akọ́dá ayé ìbà, àṣẹ̀dá ọ̀run ìbà, ìbà ládéládé, ìbà lóyè lóyè, ìbà ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí, alápòore tọmọ aráyé ń pè ní alápòòkà, ìbà òǹgbòrò tó doríkodò tí ò gbọdọ̀ ṣomi, ìbà ìyámọ̀pó tó doríkodò tí ò gbọdọ̀ ṣẹ̀jẹ̀. Egungun ńlẹ̀ mojúbà, òòṣà ọjà mojúbà, ìbà yín ìyá mi ajíbọ́lá arógbó aṣọ mọ́balẹ̀, ìbà yín ìyá mi amọ́lòlò alàrorò, ṣèbẹ́yìn lórí tó kún tí ò níná, ẹ̀yìn lọ́jà tó kú tí ò lérò, ìbà ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ olóyà ayùn, àwẹ̀dẹ kò tó wẹ̀ mọ̀, ìbà gbogbo pèdèpèdè, ìbà gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀, ìbà yín lẹ́bọ lóògùn, mojúbà lọ́jọ́ tèní o, ẹ jẹ́ n rí tèmi wí lórí ètò yìí. Muhammadu Akówódé baba Kórèdé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA, Sẹ́ríkì ọlọ́pọlọ náà ń bọ̀wọ̀ náà, máyégún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀. Àní àwọn ẹni tó mọ̀ mí délé, wọn a mọ̀ kì mí ń pé àrí ìlú ni mí, àwa gangan lọmọ oníjà kòmánà, àjànímọ̀gó ni mí, ará àjámọ̀, àwa lọmọ ipò ń pẹ́ roro, àjà ń rọ̀ ṣẹ̀, à ń torí àjájà, àjà níta níjà lẹ́yìn kùlé òun, ṣèbá pọ́n bẹ́pọ̀ rẹ lórúkọ tí wọ́n ń gbàjà. Ẹ bá wá nǹkan fìdílé, àbí kẹ́ ẹ fìdílé nǹkan. Mo tún gbé e dé lọ́jọ́ tèní gẹ́gẹ́ bí ìṣe mi. Àní ǹjẹ́ gbogbo ọkùnrin tí ń bá obìnrin ní àjọṣepọ̀ lójú oorun, àbí gbogbo obìnrin tí ń bá ọkùnrin ní àjọṣepọ̀ lójú oorun, ǹjẹ́ gbogbo wọn náà ni ọkọ ọ̀run tàbí aya ọ̀run dà láàmú? Ẹ tún gbọ́ wìrìwìrì lọ́jọ́ tèní. Tó bá jẹ́ ìwọ ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa ní ìgbà àkọ́kọ́ lórí ìkànnì Ìrírí Ayé TV yìí, bá wa tẹ ibi pupa tí wọ́n kọ sàbọ̀nẹ́ẹ̀sì nísàlẹ̀ yìí kó o fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Àwọn ẹ̀kọ́ ọlọ́kanòjọ̀kan, àwọn àmọ̀ràn ọlọ́kanòjọ̀kan, àwọn fèyíkọ́gbọ́n ọlọ́kanòjọ̀kan, àwọn ìrírí ayé ọlọ́kanòjọ̀kan, òun ni àwọn nǹkan tá à ń gbéyàwó lórí ìkànnì yìí. Ìwọ náà tó sì ti ń gbọ́ wa tipẹ́tipẹ́, ṣùgbọ́n tó ti darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, wo bí tí wọ́n kọ sàbọ̀nẹ́ẹ̀sì yìí, tó bá tún kù ní pupa, a jẹ́ ń pé ò tí darapọ̀ mọ́ wa nù. Bá wa tẹ̀ tó bá ti di funfun báyìí, ó ti darapọ̀ mọ́ wa nìyẹn. Torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn kò yé wọn sí bá a ṣe ń sọ. Ẹlòmíì ó ti darapọ̀ mọ́ wa àmọ́ kò mọ̀, ẹlòmíì ò sì ti darapọ̀ mọ́ wa àmọ́ èròǹgbà rẹ̀ ní pé òun ti darapọ̀ mọ́ wa. Ibi tí wọ́n kọ sàbọ̀nẹ́ẹ̀sì nísàlẹ̀ yìí tó bá wà ní pupa, ó ti darapọ̀ mọ́ wa nù. Tẹ̀ kó di funfun, ìgbà yìí ló tó darapọ̀ mọ́ wa. Ẹ sì mọ́ gbàgbé, tẹ́ ẹ bá ń gbádùn àwọn ètò wa lórí ìkànnì yìí, ẹ mọ bá wa tẹ láìkà, ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ ń bí yìí. Èyí nìní ó mọ̀ jẹ́ ń pé ẹ̀ ń gbádùn àwọn ètò tá ń gbé sórí ìkànnì yìí. Ẹ ṣeun, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, bẹ́ẹ̀ létí tẹ́ fi ń gbọ́ wa ò ní dì. Ibi tẹ́ ti ń rówó ra dátà tẹ́ fi ń bá wa gbọ́ ètò ọlọ́kanòjọ̀kan lórí ìkànnì Ìrírí Ayé TV tá a wà yìí, àtorí ìkànnì Ohun Ìfẹ́ SOMIDA TV lọ́hùn-ún. Ó bá mi Elédùà kò ní jẹ́ iná kan tó kẹ́ ẹ tó rí mi. Ẹ bá ń ṣàmì àdúrà. Ní báyìí, ẹ jẹ́ ń ṣí gàbá lórí ètò. Ṣé o ti wá tákàdá àti gègé ìkọ̀wé rẹ̀ láti dè é mọ́lẹ̀ lọ́jọ́ tèní? A ní ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló wà tó ṣe yín pé tí wọ́n bá sùn, tí wọ́n bá rí yín pé ọkùnrin bá àwọn ní àjọṣepọ̀ lójú oorun yìí, èròǹgbà àwọn ni pé ọkọ ọ̀run ní dà wọ́n láàmú. Bẹ́ẹ̀ náà ni àwọn ọkùnrin náà wà tó ṣe yín pé tí wọ́n bá sùn, tí wọ́n bá rí pé àwọn bá obìnrin ní àjọṣepọ̀ lójú oorun yìí, èròǹgbà àwọn ni pé aya ọ̀run ní dà wọ́n láàmú. Èyí ló mú mi ṣe ìwádìí nípa ohun tí ń jẹ́ ọkọ ọ̀run àti aya ọ̀run. Ìwádìí tí mo ṣe ni mo ní kí n mú wá orí ètò fáǹfààní fún ẹ̀yin tẹ́ wà lórí ìkànnì yìí tẹ́ ń gbọ́ wá. Àní ìwádìí ń jẹ́ kí n mọ̀ yín pé ọkọ ọ̀run ń bẹ, bẹ́ẹ̀ náà ni aya ọ̀run ń bẹ. Torí ní kété tí a ṣẹ̀dá dá àwa ọkùnrin tán, ló ti dá obìnrin tá a fẹ́ látara egungun ìhà wa. Ṣùgbọ́n àdánwò kan tó wà ń bẹ ni pé Ọlọ́run lè dá ọkùnrin míì sí ìlú kan kó wá lọ dá egungun ìhà rẹ̀ sí ìlú òdì kejì.
ẹ rí àdánwò tó wà ń bẹ̀ báyìí. Bóyá ohun tí mò ń sọ òye yín. Lápèjúwe bí Bàkórèdé ṣe wà lórílẹ̀‐èdè Benin ń bí nísìnyí, Ọlọ́run lè lọ dá egungun ìhà mi sórílẹ̀‐èdè Togo lọ́hùn-ún àbí kó lọ dá sórílẹ̀‐èdè Abidjan lọ́hùn-ún. Ẹ rí ìyàtọ̀ tó wà níbẹ̀. Ẹ̀yin gan ti rí àdánwò tó wà níbẹ̀ báyìí. Gbogbo ìgbà tí n bá lò láyé, bó pẹ́ bóyá àwa méjèèjì á padà pàdé ara wa náà ni. Kódà kí n ti fẹ́yàwó bíi méjì mẹ́ta lórílẹ̀‐èdè Benin ń bí, àdélé lásán lòun ó mọ̀ jẹ́. Níwọ̀n ìgbà tí n bá ti pàdé egungun ìhà mi, n tí débi tí mò ń lọ. Ìwọ bọ̀dá mi tó ń gbọ́ mi tó ń wò mí, ibo ló mọ̀ yí pé Ọlọ́run dá egungun ìhà rẹ sí? Orílẹ̀-èdè ó ló mọ̀ yí pé Ọlọ́run dá egungun ìhà rẹ sí? Àfi kó kún fún àdúrà. Ìyàwó tí ń bímọ fún ẹ yìí, ǹjẹ́ egungun ìhà rẹ ni? Bíra rẹ lérè lọ́jọ́ tèní. Ìwọ àǹtí mi náà tó ń gbọ́ mi, ibo ló mọ̀ yí pé Ọlọ́run dá adé orí rẹ sí? Ẹni tó gbé ẹ sílé tí ń lò ẹ́ bíi bàrà ní gbogbo ìgbà yìí, ǹjẹ́ egungun ìhà rẹ̀ lọ́lọ́run fi dá ẹ? Ṣe ìwádìí kó má bàa kú sílé ọkọ ọlọ́kọ. Àdánwò kan tó tún wà ń bẹ̀ ni pé ọkọ tọ́lọ́run kọ fẹ́lòmíì látọ̀run àbí aya tọ́lọ́run kọ fẹ́lòmíì látọ̀run, ó lè má jẹ́ elédè rẹ̀. Bóyá ohun tí mò ń sọ ò tí ì yé yín. Ọlọ́run lè dá ẹlòmíì ní Yorùbá kó já sí pé egungun ìhà rẹ̀ Haúsá ni. Bó bá pẹ́ bó bá yá, àwọn méjèèjì wọn pàdé ara wọn. Ọlọ́run lè dá ẹlòmíì légùn kó sì lọ jẹ́ pé bàrìbá òun lè egungun ìhà rẹ̀. Bó bá pẹ́ bó bá yá, wọn padà pàdé wọn. Tẹ́ ẹ bá rẹ́nìkan tó jẹ́ Yorùbá tó lọ fẹ́ Yíbò, kì í ṣe pé àṣìṣe, àkọsílẹ̀ ni. Ẹni tọ́lọ́run kọ mọ́ látọ̀run òun ló pàdé. Mo sọ tẹ́lẹ̀, mo ní Ọlọ́run lè dá ẹlòmíì sórílẹ̀-èdè Benin ń bí kí adé orí rẹ̀ àbí kí egungun ìhà rẹ̀ kí Ọlọ́run lọ dá sórílẹ̀-èdè Congo lọ́hùn-ún. Bó pẹ́ bóyá àkọsílẹ̀ yóò dúró. Torí pé bí iṣẹ́ ò bá gbé ẹni yìí lọ lórílẹ̀-èdè Congo, ó ṣeéṣe kí iṣẹ́ gbé ẹni tọ̀hún láti orílẹ̀-èdè Congo lọ́hùn-ún wá sí orílẹ̀-èdè Benin ń bí, àbí kí iṣẹ́ gbé àwọn méjèèjì kí wọ́n lọ pàdé lórílẹ̀-èdè Togo àbí kí wọ́n lọ pàdé lórílẹ̀-èdè Nàìjíríà. Àkọsílẹ̀ kò ní tàsé, ó di dandan kó dúró ni. Èmi rí ẹni tó pàdé ìyàwó rẹ̀ nínú ọkọ̀ ojú omi. Àwọn méjèèjì jọ wọkọ̀ ojú omi ni o, tí wọ́n sì ríra wọn. Ọ̀rọ̀ sì ṣe rẹ́gí láàrin wọn. Wọ́n padà bẹ̀rẹ̀ sí ní toṣé ara wọn. Wọ́n gbà fúnra wọn. Wọ́n bẹ̀rẹ̀ sí ní fẹ́ra wọn. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ la ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ yín pé ọmọ Kánò òun níyàwó. Nígbà tí ọkọ sì jẹ́ ọmọ bíbí ìlú Àjàṣẹ́, ẹ̀yin náà wò ó síra wọn. Àkọsílẹ̀ ti dúró. Tẹ́ ẹ bá rí ọkọ tí ń sọ èdè kan, tẹ́ ẹ sì rí ìyàwó tí ń sọ èdè kejì, táwọn méjèèjì sì jọ ń gbé ìgbé ayọ̀ àti ìdùnnú, àkọsílẹ̀ ti dúró. Kí ló wá mú tí ọkọ ọ̀run fi máa ń da aya ayé láàmú? Àbí tí aya ọ̀run fi máa ń da ọkọ ayé láàmú? Ẹ jẹ́ kí n mẹ́nu bà bẹ̀ ṣókí kó tó di pé ń wá sọ èsì ìbéèrè tí mo béèrè ní ìbẹ̀rẹ̀ ètò yìí fún ẹ̀yin ará ilé lọ́jọ́ tèní. Mò ń bọ̀, ẹ jẹ́ mú mi díẹ̀ náà. Àní tí ọkọ ọ̀run yóò fi máa da aya ayé láàmú, àbí tí aya ọ̀run yóò fi máa da ọkọ ayé láàmú? Ìyàtọ̀ sí pé wọ́n jọ wà nínú ẹgbẹ́ kan, torí gbogbo wa náà kọ́ la máa ń wà nínú ẹgbẹ́, ṣùgbọ́n gbogbo wa náà ni ọkọ ọ̀run lè dà láàmú, bẹ́ẹ̀ ni aya ọ̀run lè dà láàmú. Gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀ yín pé Ọlọ́run lè dá ọkọ sí ìlú míì kó sì dá aya sí ìlú òdì kejì míì. Tí àwọn méjèèjì bá ń gbé ìgbé ayé wọn títí tí wọn ò bá rìn pàdé ara wọn, tí ọlọ́jọ́ bá dé tó bá mú ọkọ lọ àbí tó bá mú aya lọ, tó bá jẹ́ aya ní kú mú lọ, aya yìí gbogbo ìgbà ni ó mọ yọ sí ọkọ yìí ní gbogbo ìgbà lójú oorun torí ìfẹ́ tó ní sí. Àmọ́ àwọn méjèèjì ò pàdé lójú ayé wọn. Lẹ́yìn tó kú tán yóò mọ yọ sí ọkùnrin yìí, yóò dédé mọ rí pé òun róbìnrin kan lójú oorun, àwọn jọ ní àjọṣepọ̀ lójú oorun. Tó bá rí bẹ́ẹ̀, ìwọ arákùnrin tó ń gbọ́ mi, tó bá rí bẹ́ẹ̀ lọ́dọ̀ rẹ̀, ìṣe ni kó jáde sírìn rẹ̀, jáde sí tó àwọn àgbààgbà lọ kí wọ́n ṣe ìpínyà láàrin ìwọ àti arábìnrin yìí. Bí bẹ́ẹ̀ kọ́, gbogbo bó bá ṣe ń lò ó kò ní dún, gbogbo bó bá ṣe ń fà á kò ní tóra wọn. Kódà gan tó o bá fẹ́ yàwó míì, kò ní sí ìgbé ayọ̀ láàrin yín,
kódà ìyàwó ọ̀hún lè má rọmọ bí, ìṣe ni kó jáde sọ̀rọ̀ ara rẹ̀ kí wọ́n ṣe ìpínyà fún ìwọ àti aya ọ̀run rẹ tí ń dà ẹ́ láàmú. Bẹ́ẹ̀ náà tún ni tó bá jẹ́ ọkọ ni kó mú lọ tí ọkọ yìí sì nífẹ̀ẹ́ egungun ìhà rẹ̀ dáadáa, wọn ò pàdé rí lọ́jọ́ ayé wọn o, àmọ́ lẹ́yìn ìgbà tó bá kú tán obìnrin yìí yóò ṣàdédé máa rí pé ọkùnrin kan ń bá òun ní àjọṣepọ̀ lójú oorun ní gbogbo ìgbà tóun bá sùn ní. Kódà gan kò ní mọrúfẹ́ ọkùnrin tó jẹ́ torí wọn ò pàdé lójú ayé wọn. Ìwọ obìnrin náà tó o bá rírúfẹ́ nǹkan bẹ́ẹ̀, ipe ẹnìkan ń bá ẹ ní àjọṣepọ̀ lójú oorun tó o sì fi bẹ́ẹ̀ náà mọ ojú ẹni tọ̀hún, ìṣe ni kó o jáde sí ọ̀rọ̀ ara rẹ̀ tó àwọn àgbààgbà lọ kí wọ́n ṣe ìpínyà láàrin ìwọ àti ọkọ ọ̀run rẹ̀. Bí bẹ́ẹ̀ kọ́ ò ní rí ilé ọkọ gbé. Bó o bá jàjà rí ọkùnrin kan tó gbé ẹ sílé, ò ní gbádùn ìgbéyàwó yìí. Kódà gan ó ṣeéṣe kó o mọ̀ rọmọ bí nílé ọkọ yìí. Ìṣe ni kó o tọ̀ àwọn àgbààgbà lọ kí wọ́n ṣe ìpínyà fún ẹ láàrin ìwọ àti ọkọ ọ̀run rẹ̀. Ẹlòmíì náà sì wà tí ọkọ ọ̀run rẹ̀ tàbí aya ọ̀run rẹ̀ tó bá kú, yálà wọ́n pàdé lójú ayé wọn àbí wọn ò pàdé rí lójú ayé wọn, kò ní rí dààmú kankan lẹ́yìn ikú ọkọ ọ̀run àbí aya ọ̀run rẹ̀ yìí. Yóò mọ gbégbé ayọ̀, kódà yóò fẹ́ ọkọ míì àbí kó ní aya míì tí kò sì ní rí ìdààmú kan, kódà yóò mọ bímọ nínú ilé ọkọ yìí. Irúfẹ́ ọkọ ọ̀run bẹ́ẹ̀ àbí aya ọ̀run bẹ́ẹ̀ kì í ṣonídààmú ni, kò fẹ́ ní ẹ lára ni, torí gbogbo wa náà kọ́ la mọ́ mú nǹkan níle níle. Ẹlòmíì wà ó tètè mọ́ ń fọ̀rọ̀ lẹ̀, ó tètè mọ́ ń gba kádàrá. Irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó yọ̀ǹda ọkọ rẹ̀ kó mọ gbáyé nírọ̀rùn nù. Irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó yọ̀ǹda aya rẹ̀ kó mọ gbé ayé nírọ̀rùn nù. Ní báyìí ẹ jẹ́ kí n sọ èsì ìbéèrè tí mo jùlẹ̀ níbẹ̀rẹ̀ ètò mi wípé ǹjẹ́ gbogbo ẹni tí ọkùnrin bá ń bá ní àjọṣepọ̀ lójú oorun àbí gbogbo ẹni tí ń bá obìnrin ní àjọṣepọ̀ lójú oorun, ǹjẹ́ gbogbo wọn náà ni ọkọ ọ̀run àti aya ọ̀run ń dà láàmú? Ó yá ẹ wá nǹkan fìdílé àbí kẹ́ fìdílé nǹkan kájọ gbọ́ làbárì lọ́jọ́ tèní. Àní ogunlọ́gọ̀ èèyàn ni ò ní mọ̀ nípa ìbálòpọ̀ ojú oorun. Tí ọkùnrin bá bá ẹnìkan ní àjọṣepọ̀ lójú oorun, wọ́n ní ọkọ ọ̀run ní dà láàmú. Tí ẹnìkan bá bá obìnrin ní àjọṣepọ̀ lójú oorun, wọ́n ní aya ọ̀run ní dà láàmú. Bẹ́ẹ̀ ni kò rí bẹ́ẹ̀ rárá. Kí nìdí tí mo fi sọ pé kò rí bẹ́ẹ̀ rárá? Ọ̀nà méjì ló pín sí. Ẹ jẹ́ n ṣe àkọ́kọ́ fún yín, àmọ́ ẹ jẹ́ mú mi díẹ̀ náà. Àní tí ayé bá fẹ́ da ìṣòro ayérayé sí agbada fún yàn, wọ́n lè ti bí ìbálòpọ̀ kí wọ́n fi dà á sí fún un. Kábíyèsí Ọlọ́run, mojúbà ayé o. Ẹ̀yin lẹ gbé mi dókè yìí, ẹ má jẹ́ n jábọ́ o. Wọ́n ti ní gba ẹkẹ́ ní dáwọ́ tilé, igba lámù ní dáwọ́ tògìrì. Ẹ fọwọ́ tì mí, ẹ má jẹ́ n ṣubú. Ẹ di ọ̀já yín dáadáa, ẹ má jẹsẹ̀ mi ó wọ́lẹ̀ lẹ́yìn yín o. Ẹ dúró tì mí, ẹ má jẹ́ n ṣubú o. Ẹ má jẹ́ n rí mi gbéṣe tọmọtọmọ. Ẹ̀yin aráalé, wọn ò ní rẹ̀yìn náà gbéṣe tọmọtọmọ. Ẹ bá ń ṣàmì àdúrà. Mo ní tí ayé bá fẹ́ múyàn, wọ́n lè ti bí ìbálòpọ̀ ojú oorun kí wọ́n fi mú ẹni yìí. Tó bá jẹ́ ọkùnrin ni, ó kàn lè dédé rí pé òun sùn, nígbà tóun jí òun rí pé gbogbo abẹ́ tòun ti tutù, ó ti mú yé kọ́lẹ̀ mọ́ ń pè é. Òun ti bá obìnrin ní àjọṣepọ̀ lójú oorun. Tẹ́ ẹ bá bi irúfẹ́ ọkùnrin bẹ́ẹ̀ wípé ǹjẹ́ o mẹ́ni tó o bá ní àjọṣepọ̀ lójú oorun, irúfẹ́ ọkùnrin bẹ́ẹ̀ kò lè mẹ́ni tọ̀hún. Kódà tó bá rí àwòrán rẹ̀ gan kò lè dá a màmá. Irúfẹ́ ọkùnrin bẹ́ẹ̀ ayé ń ṣe, wọ́n ti dá jàǹbá sínú agbada fún un, wọ́n ti dá àlùbá sínú agbada fún un. Àfi kó súnmọ́ àwọn àgbàlagbà, kó lo ẹ̀yọ́nú àwọn àgbà, kí wọ́n ṣe ẹ̀yọ́nú tó mọ́ fún un, kó bá lè bọ́ lọ́wọ́ àwọn àgbà, kó bá lè rí ìyọ́nú àwọn àgbà. Bí bẹ́ẹ̀ kọ́, bó bá ń lò ó kò ní dún, tí bá ń fà á kò ní tóra wọn. Ó lè jẹ́ gbèsè ni ó máa jẹ lé gbèsè. Irúfẹ́ ọkùnrin bẹ́ẹ̀ kó tètè bẹ̀rẹ̀ sí ní wá ẹ̀yọ́nú àwọn àgbà, èyí tó dára púpọ̀ láti máa lò, torí gbogbo ẹ̀yọ́nú àwọn àgbà náà kọ́ ní ṣiṣẹ́. Ẹ súnmọ́ àwọn àgbà. Bó bá sì jẹ́ obìnrin náà láyé fẹ́ da wàhálà sínú agbada fún un, irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ tó bá sùn yóò kàn dédé rí pé ọkùnrin jí òun lójú oorun ni. Kódà gan ó tún lè mọ gbádùn rẹ̀ ju ti baálé rẹ̀ lọ. Irúfẹ́ obìnrin bẹ́ẹ̀
tó bá jí látojú oorun gbogbo abẹ́ rẹ̀ yóò ti tutù dáadáa. Tẹ́ ẹ bá birúfẹ́ obìnrin bẹ́ẹ̀ wípé ǹjọ́ mẹni tó bá ní àjọṣepọ̀, ǹjọ́ mẹni tó jìn lójú oorun, irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ kò lè rí nǹkan kan sọ. Ẹ bá ń sọ fún irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ yín pé kó tètè tọ̀ àwọn àgbà lọ kí wọ́n ṣe ẹ̀yọ́nú àgbà fún un. Ẹ̀yọ́nú àgbà èyí tó mọ́ lára, èyí tó dán dáadáa, èyí tó lè jẹ́ kó rí ẹ̀yọ́nú látọ̀dọ̀ àwọn àgbà, òun ni kí wọ́n ṣe fún un. Bí bẹ́ẹ̀ kọ́, bírúfẹ́ obìnrin bẹ́ẹ̀ bá ń lò ó kò ní dún, bírúfẹ́ obìnrin bẹ́ẹ̀ bá ń fà á kò ní tóra wọn. Tètè jáde sọ̀rọ̀ ara rẹ̀ kó tó di pé ó pẹ́ púpọ̀, kó tó di pé àlùbá yóò bẹ̀rẹ̀ fún ẹ, kó tó di pé àjálù yóò bẹ̀rẹ̀ fún ẹ. Àníràjálù tọmọtọmọ o, ẹ bá ń ṣàmì àdúrà. Kò tán síbẹ̀ o, wọ́n ní àwọn ẹ̀mí òkùnkùn, àwọn náà tún máa ń bá obìnrin ní àjọṣepọ̀ lójú oorun, àbí wọ́n á tún máa bá ọkùnrin ní àjọṣepọ̀ lójú oorun. Níwọ̀n gbà tí obìnrin bá sùn tí ò bá fi nǹkan kan sára, tó sùn ní hòhò ọmọlúàbí, àbí tí ọkùnrin náà tó sùn ní hòhò ọmọlúàbí tí ọ̀pá Mósè rẹ̀ lọ gbé gbọngbọngbọn báyìí, wọ́n ní àwọn ẹ̀mí òkùnkùn wọ́n tún lè bá ọkùnrin bẹ́ẹ̀ ní àjọṣepọ̀. Ìwọ náà àǹtí mi tó ń gbọ́ mi, tó ṣe ń pé tó o bá sùn báyìí o máa ń ṣí ìntẹ́nẹ́ẹ̀tì rẹ kalẹ̀ gbalaja báyìí ni. Ìbá dára púpọ̀ kó o pa kọ̀nẹ́síọ̀n rẹ̀ tó o bá fẹ́ sùn. Bí bẹ́ẹ̀ kọ́, àwọn ẹ̀mí òkùnkùn tí ń lọ tí ń bọ̀, tí wọ́n bá rí ẹ wípé o ṣí ìntẹ́nẹ́ẹ̀tì ńlẹ̀ gbalaja báyìí, wọ́n ò fẹ́ wọlé níbẹ̀. Tí wọ́n bá sì ti wọlé síbẹ̀, wàhálà ayérayé òun náà ni wọ́n dà sí ẹ lágbàdà. Ní rí wàhálà ayérayé o. Ìyẹn la fi ní pé ó yẹ ká máa gbàdúrà ká tó sùn. Ó yẹ ká máa gbàdúrà sínú ilé wa ní gbogbo ìgbà. Ìgbà yẹn àwọn àdúrà yìí yóò máa lé àwọn ẹ̀mí òkùnkùn jìnnà sí wa. Kódà tá a bá fẹ́ sùn lálẹ́, ó yẹ ká máa gbàdúrà, kò ní jẹ́ kí àwọn ẹ̀mí òkùnkùn yìí kí wọ́n súnmọ́ wa. Ẹ mọ́ torí tí mo wí yìí kẹ́ ẹ mọ́ lọ́wọ́ ṣòkòtò sùn ẹ̀yin ìyàwó wa o. Torí mo ti sọ nú ètò kan lọ́hùn ìpè, ẹ mọ́ tan ìntẹ́nẹ́ẹ̀tì yín lẹ̀ fún baálé yín, ẹ mọ́ tan kọ̀nẹ́síọ̀n yín lẹ̀ fún baálé yín. Ẹ̀yin tẹ́ ẹ ní wìfì, ẹ̀yin náà tó mọ́ tan wìfì yín lẹ̀ fún baálé yín. Àmọ́ ẹ mọ́ gbàdúrà, ẹ mọ́ tan kalẹ̀ lásán kí ẹ̀mí òkùnkùn kó má bàa wọlé sí yín lára. Ẹnìkan wà lẹ́yìn kámẹ́rà lọ́hùn bí mo ṣe fẹ́ mú mi nísìnyí, ó ní bàkóredé òun ní wìfì nínú àwọn obìnrin. Amúnitòkèlè bọ́mú ni ó fẹ́ mú mi ṣe lọ́hùn lórí ètò. Tó bá fẹ́ mọ̀ èyí tó jẹ́ wìfì, súnmọ́ àwọn obìnrin. Èyí tó bá ó ti yé yín. Ọ̀nà àkọ́kọ́ rèé tá a fi mọ̀ yín pé gbogbo ìbálòpọ̀ ojú oorun náà kọ́ ni ọkọ ọ̀run àbí aya ọ̀run. Ọ̀nà kejì, ẹ jẹ́ mẹ́nubà fún yín torí ọ̀nà méjì ni mo ní ó pé sí. Lẹ́yìn tá a ti kúrò lọ́dọ̀ àwọn ìyá, ọ̀pọ̀lọpọ̀ àwa èèyàn náà wà tó ṣe yín pé àfọwọ́fà wa ni mọ́ ń pọ̀ jù tá a fi máa ń ní ìbálòpọ̀ ojú oorun. Ẹni kí n ṣe ká wò ó, ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ṣe yín pé tí wọ́n bá fẹ́ sùn báyìí, àwọn fọ́tò oníhòhò náà máa ń wò. Àwọn tibí ó ti yé yín, tàwọn olóyìnbó ṣé pọ̀ náà lẹ máa ń pè é. Òun lobìnrin míì máa ń wò tó bá fẹ́ sùn. Tó bá sùn tán báyìí, yóò àgàgà kó tó lọ jẹ́ni tí ò ní ọkọ ńlé, yóò máa ṣí gbogbo rẹ̀. Lẹ́yìn tó ti wò ó tán, bó bá sùn lóru, yóò rí pé yóò máa fi àwọn kinní yìí lálàá. Ó bá jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ tiẹ̀, ọkọ ọ̀run kọ́ ní dà ẹ́ láàmú, bẹ́ẹ̀ ni ayé kọ́ ní dà ẹ́ láàmú. Ìwọ gangan ló ń dara rẹ láàmú. Bí nǹkan kan bá ń wò ẹ́ ṣe, ìwọ náà ti tó relé ọkọ, àbí ìwọ náà tó ti wà nílé ọkọ tí nǹkan kan bá ń wò ẹ́ ṣe, pé ọkọ rẹ pé kó wálé, èwo ní pé kí ọkọ wà ń Benin, kí ìyàwó wà ń Gabon. Bẹ́ẹ̀ náà ni lọ́dọ̀ àwọn ọkùnrin míì tó bá fẹ́ sùn báyìí, yóò kọ́kọ́ tàn án ná, yóò wò ó. Gbogbo bí ṣe ń wò ó lọ yìí, bẹ́ẹ̀ náà ni ó máa fọwọ́ kó ẹpọ̀n, bẹ́ẹ̀ ni ó máa fọwọ́ kó ọ̀pá Mósè rẹ̀. Irúfẹ́ ọkùnrin bẹ́ẹ̀ tó bá sùn, kò sí àní-àní, yóò fi àwọn kinní yìí lálàá náà ni. Yóò lè lálàá yín pé òun bá òyìnbó ní àjọṣepọ̀, àbí kó lálàá yín pé òun rí ọmọ tó kún fàyà kún nǹkan, òun bá ní àjọṣepọ̀ lójú oorun. Tó bá rí bẹ́ẹ̀, ìwẹ́ bírọ́dà mi tó ń gbọ́ mi tó ń wò mí, kì í ṣayé ní ṣe ẹ́, kì í sí ṣọkọ ọ̀run ní dà ẹ́ láàmú. Ìwòkuwò tó wò, òun ló fa ìbálòpọ̀ ojú oorun báyìí. Kì wá ṣe ìwòkuwò inú ẹ̀rọ amóhùnmáwòrán àbí ẹ̀rọ alágbèéká yín nìkan ló lè fa ìbálòpọ̀ ojú oorun fún yín. Ìwọ náà tó ń rìn lọ láàrin ìlú, tó ṣe ń pé gbogbo obìnrin tó bá ti wọ ṣọ́múlẹ̀ ṣídìílẹ̀ báyìí, ó wò títí ó lọ kẹsẹ̀ sí kòtò.
ìwọ irúfẹ́ ọkùnrin bẹ́ẹ̀ tó o bá délé lálẹ́ ó dá mi lójú pé ohun tó wò tó ti wọnú ọpọlọ rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní rántí rẹ̀ tó o bá sì ti rántí rẹ̀ tó o bá lọ sùn kò sí àní-àní o lè mọ lálàá pé ọmọbìnrin tí mo rí lọ́sàn yẹn mo mọ̀ bá a ní nǹkan pọ̀. ìwọ obìnrin náà kì í ṣe gbogbo ohun tó ń wò nínú pọ̀tábù ẹ ló lè fa ìbálòpọ̀ ojú oorun. àwọn ọkùnrin tẹ́yìn náà máa ń wò láàrin ìlú torí obìnrin míì ó bàjẹ́ ó lè fọ́fọ́kùnrin obìnrin míì máa ń fọ́fọ́kùnrin. kò sí ohun tó burú kọ́bìnrin fọ́fọ́kùnrin níwọ̀n gbà tó o bá ti rẹ́ni tó wù ẹ́ lanu kó o sọ̀rọ̀ sókè. ayé àtijọ́ nìyẹn ń gbé kò dáa kóbìnrin mọ tó sọ ọkùnrin. ayé tá a wà nísìn sọ̀rọ̀ sókè ni. ṣé gbàgbé yìí tí mo sọ níbẹ̀rẹ̀ ètò mo ní àmọ́ bí tó ti lè pàdé ọkọ rẹ̀ ọkọ tí ó ṣàdé orí fún ẹ. ẹlòmíì náà wà orí Facebook ló ti pàdé ọkọ rẹ̀ ẹlòmíì orí WhatsApp ló ti pàdé ọkọ rẹ̀. kódà gan obìnrin kan sọ fún mi nígbà tó fẹ́ gbé ètò Fèyíkọ́gbọ́n wá fún mi mo bi í lọ́rọ̀ yín pé ibo ló ti pàdé baálé rẹ̀ ó ní ìgbà tí mo fẹ́ lọ sanwó ná ní SBA ni mo ti pàdé rẹ̀ kò síbi tó lè pàdé ọkọ rẹ̀ bẹ́ẹ̀ náà ni kò síbi tó lè pàdé aya rẹ̀. kó o bá lè tètè pàdé ọkọ tó yàn látọ̀run tó o bá rẹ́ni tó wù ẹ́ sọ̀rọ̀ sókè kò sí tìjú ń bẹ̀. ayé ti dà yóò làjú orí Facebook wọn kọ sàlì kọmọtìvà. bẹ́ẹ̀ náà ni ìwọ ọkùnrin tó ń gbọ́ mi mọ́ tìjú àsìkò tìjú kọ́ la wà yìí àsìkò tá ń sọ̀rọ̀ sókè ni. sọ̀rọ̀ sókè tó o bá rẹ́ni tó wù ẹ́ bí bẹ́ẹ̀ kọ́ kó o tó pàdé egungun ìhà rẹ̀ àfàìmọ̀ kó o mọ́ làágùn àní làágùn jìnnà. ìwọ obìnrin náà tó rírúfẹ́ nǹkan bẹ́ẹ̀ tó rọ́kùnrin tó fọ́ fún tó ṣe ń pé gbogbo ìgbà tó wà ńlé lálẹ́ tó fẹ́ sùn ó tún rántí rẹ̀ ń pé ọmọkùnrin yẹn sì sí gbọ̀nlẹ̀ o ọmọkùnrin yẹn sì fáyìn o ó sì ṣe gbá ó ṣàwò tó o bá sùn ó fi irúfẹ́ ọkùnrin bẹ́ẹ̀ lálàá. níwọ̀n ìgbà tó o bá ti fi irúfẹ́ ọkùnrin bẹ́ẹ̀ lálàá yín pé ń bá ẹ ní nǹkan pọ̀ lójú àlá yìí mọ́rò yín pé ayé ní í ṣe ẹ́ ayé kọ́ ní í ṣe ẹ́ mọ́rò yín pé bóyá ọkọ ọ̀run ní dà ẹ́ láàmú kì í ṣọkọ ọ̀run ní dà ẹ́ láàmú ohun tó gbé sórí ohun tó gbé sọ́kàn tó fi sùn òun ló fà á tó fi ní ìbálòpọ̀ ojú oorun. ní báyìí a ti mọ ohun tí ń jẹ́ ọkọ ọ̀run a sì ti mọ ohun tí ń jẹ́ aya ọ̀run a sì ti mọ ohun tí ń fa ìbálòpọ̀ ojú oorun. tó bá jẹ́ ọkọ ọ̀run ní dàwọ́ láàmú súnmọ́ àwọn àgbàlagbà kí wọ́n ṣe ìpínyà fún ẹ pẹ̀lú ọkọ tí ń dà ẹ́ láàmú. bó bá jẹ́ aya ọ̀run ní dàwọ́ náà láàmú súnmọ́ àwọn àgbàlagbà kí wọ́n ṣe ìpínyà fún wọ àti aya ọ̀run rẹ̀. tó bá jẹ́ ayé náà ní fa ìbálòpọ̀ ojú oorun fún ẹ àbí àwọn ẹ̀mí òkùnkùn náà ní fa ìbálòpọ̀ ojú oorun fún ẹ súnmọ́ àwọn àgbàlagbà kí wọ́n ṣe ẹ̀yọ́nú àgbà fún ẹ ẹ̀yọ́nú àgbà tó múnádóko ẹ̀yọ́nú àgbà tó lè jẹ́ kí àwọn àgbà kí wọ́n yọ́nú sí ẹ kí wọ́n tètè ṣe fún ẹ kó tó di pé ọ̀nà yóò bẹ̀rẹ̀ sí ní tìmọ̀ ẹ kó tó di pé àjálù yóò bẹ̀rẹ̀ sí ní dé bá ẹ. tó bá sì ṣe ń pé ìwòkuwò náà tó ń wò òun ló fa ìbálòpọ̀ ojú oorun ni ìṣe ni kó jáwọ́ níbẹ̀ má wo ìwòkuwò mọ́ kó tó sùn má wo ìwòkuwò mọ́ láàrin ìlú. tó bá fẹ́ sùn tó bá mọ̀ yín pé dàlín ọ̀lín rẹ ò sí nítòsí ìṣe ni kó tètè pè ń pé dàlín máa bọ̀ mo fẹ́ kọ́nẹ́tẹ́ lálẹ́ yìí àbí máa bọ̀ ó wù mí kí n ó ti yé yín. àmọ̀ràn tí mo ní fún yín lórí ètò lọ́jọ́ tèní rèé ẹ wò ó mo ní tẹ́ ẹ bá gbádùn rẹ̀ ẹ bá mi tẹ láìkà ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí gbogbo ẹ̀yin náà tẹ́ sì ń gbọ́ wa tẹ́ ń wò wá tẹ́ ẹ̀ tí ì darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí ẹ bá mi tẹ ibi pupa tí wọ́n kọ sàbọ̀nẹ́ sí nísàlẹ̀ yìí kẹ́ ẹ fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí ẹ̀yin tẹ́ ẹ ti darapọ̀ mọ́ wa mo kí yín púpọ̀ mo ní tí sàbọ̀nẹ́ rẹ tó bá tún kò ní pupa ò tí ì darapọ̀ mọ́ wa nìyẹn tó bá tún wà ní pupa tún tẹ̀ kó di funfun tó bá ti di funfun báyìí ó ti darapọ̀ mọ́ wa nìyẹn kẹ́ẹ̀sì tó bá wa pín in fún àwọn èèyàn yìí kí wọ́n darapọ̀ mọ́ wa lórí ìkànnì ìrírí ayé TV yìí láìpẹ́ láì jìnnà ìtàn bọ̀dá ọ̀dẹ̀ tá ń bá bọ̀ àtúmọ̀ nítẹ̀síwájú láìpẹ́ láì jìnnà ẹ má tí ì lọ jìnnà láti lè gbọ́ ìtàn bọ̀dá ọ̀dẹ̀ tá ń bá bọ̀ ṣùgbọ́n ẹ já pàdé lórí ìkànnì Ohun Ìfẹ́ SOMIDA TV lọ́hùn-ún ká lọ gbọ́ ohun tó ṣẹlẹ̀ nínú èyí tí mò ń gbé bọ̀ wá fún yín níbẹ̀ májèlé ni mo pè é ẹ gbọ́ ná kí ló ṣẹlẹ̀ nínú májèlé ẹ pàdé mi lọ́hùn-ún ní kòpẹ́kòpẹ́ ẹ ṣeun púpọ̀. ẹ̀yà àgbè mi ṣetán rò ìlú ìdáró bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rò ìlú ìkosùn lékèlékè mi ṣetán rò ìlú ìkẹfùn mi máa fi eléyìí ṣe lọ lọ́jọ́ tèní mi ò nílò lọ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi
bẹ́ẹ̀ ni mi ò ní lọ̀lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò èmi ní mọ̀ wá ẹ̀yin ní mọ̀ bá ọ̀bẹ níbẹ̀ ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò ẹni tó bá ní mọ́ bọ̀ òun ní ní débà o Muhammadu Akóredé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ sọmídà Sẹ́ríkì ọlọ́pọlọ number 1 máyégún gbogbo sọ̀rọ̀ mo ń dágbére lórí ètò kì í ṣe ti kú kì í ṣe tàrùn ìpàdé mi àti ó tún di lórí ìkànnì ohun ìfẹ́ sọmídà TV lọ́hùn-ún lórí àkọ́tún ètò tí mo pè ní májèlé bóyá ẹ bá ní gbólóhùn kan tẹ́ ẹ fẹ́ bá mi sọ àbẹ́ ẹ bá ní ìrànlọ́wọ́ tẹ́ ẹ fẹ́ ṣe fún mi lórí ètò yìí ẹ pè mí sórí nọ́mbà tẹ́tìmọ̀ bí ẹni mowó +229 97 74 76 51 fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English ẹ tẹ +229 97 74 76 51 títí ìgbà tátùmọ̀ pàdé mi ò fi ń sínú ìbànújẹ́ o mi ò ní dé bá yín nínú ìbànújẹ́ ó dàbọ̀.